wàhálà ẹ̀yin lè fọwọ́ pọ̀ wẹ̀rẹ̀ ẹ máa rí wẹ̀rẹ̀ ti tẹ̀sẹ̀ bọ́ bàtà yìí bàtà wàhálà. Even if Jama dey beg man no kiss for doctor, I wan kill am. Oyeyeye níwájú bàbá ẹyẹ níwájú ilé bàbá ẹyẹ ó fẹ́ yẹ̀yẹ́ mo láyé mọ́lẹ̀ olóbùkún kò ní sórí oúnjẹ wọn ẹyẹ ó tún mọ mi ẹyẹ ó wá ń yẹ̀yẹ́ olórí burúkú ó ń gbé pẹ́lẹ̀ ẹyẹ ó sọ̀rọ̀ ẹyẹ lẹ́yìn ẹyẹ oníyẹ̀yẹ́ yóò wá. ẹ máa bá wa wo ìkànnì Prophetson Entertainment PSC TV ìgbádùn yín ló jẹ wá lógún. Wá ọmọ ìyá mi ó ti bẹ́ o ṣó ń gba owó ló ń bojú ọmọ ìyá jẹ́ o ó dẹ̀ tún bínú ògo ìyá ẹ ti bẹ́ o. You no get glory na make you dey vex for who get glory you dey envy who get glory. Oya now the matter wey we dey drag now you see am say you dey envy me ni o ní sóríire. Don't you know I'm bigger than you, big name Portable. Ìyá ẹ for Agege Stadium you see say ó tún jura wọn lọ níwájú àwọn fans òun sọ pé kọ́ wọnú mi mo dẹ̀ tún dúró tán àjẹdẹ shell ṣé any shelling touch me na you shelling dey touch. Ìyá inú Agege inú àdúgbò I still use you kọ́bọ́dì ogun kill you a máa fi yá kọ́bọ́dì gbà tí small doctor ṣe made knack me akọ́ Holland tight mo ya gbogbo trọ́sà wèrè. Ìyá all those things wey you do yesterday you dey hear na based on say Afrobeat I no wan spoil their show you dey hear but you see say you spoil show by yourself you no get glory. Ọmọ oró I dey talk about money pàwọ́ máa pààyàn you dey say make dem dey kill mosquito òǹgbẹ́ yàrá ẹ̀fọ́ tó complain ẹ̀fọ́ tó ní dágà ló máa jẹ ìyá you dey kill mosquito wẹ́wẹ́ me I dey cash out wẹ́wẹ́ lo since wey you don dey blow kilo vida only show you dey envy my glory. Ìyá you see envy my glory on top stage you see say you no get glory ogun kill you who you don blow pẹ́dọ̀tọ̀ tí bá ti mú ìyá ẹ̀ Ṣàngó lógùn state lábẹ́òkúta lówódé Benin Republic tí bá mú ẹ níbàdàn tí bá mú ẹ lọrin tí bá mú ẹ lọ́ṣogbo bá mú ẹ lẹ́yìn wo àwọn abúlé lóko abúlé lẹ́kọ̀ọ́ tí bá mú ẹnu ẹ̀kọ́ màá ní kọ́ yàyà ẹ̀ wo kọ́ yàyà ẹ̀ sí 50 billion. Ogun kill you for Abu Ebe house you tell say you no want to highlight again. I beat you I beat you for Abu Ebe house. Only Abu Ebe na Abu Ebe get the video for hand because Abu Ebe house CCTV dey there I beat am mo dey lẹ́lẹ́rìí. If Jama dey there for Abu Ebe house even if Jama dey beg man no kiss for doctor I wan kill am. Oyeyeye níwájú bàbá ẹyẹ níwájú ilé bàbá ẹyẹ ó fẹ́ yẹ̀yẹ́ mo láyé mọ́lẹ̀ olóbùkún kò ní sórí oúnjẹ wọn ẹyẹ ó tún mọ mi ẹyẹ ó wá ń yẹ̀yẹ́ olórí burúkú ó ń gbé pẹ́lẹ̀ ẹyẹ ó sọ̀rọ̀ ẹyẹ lẹ́yìn ẹyẹ oníyẹ̀yẹ́ yóò wá tí ẹ ti bàjẹ́ small doctor àpasọ́ àtìsì olóbùkún all the time wey perform on top stage yesterday they no gree dance. Yeah, you no blow na olóbùkún I shut you down. You do bad belle I still shut you down. Child boy if they born you well come you don do your own o me sef I go do. Jẹ gbé ìyá ẹ débẹ̀ wo o ti tẹ́ o ìyá ẹ ti tẹ́ ń gbòòrò tàbá ti mú ìyá ẹ sọ́wọ́ small doctor may no come any show Ogun State tí bá ti mú ẹ mo máa ní kọ́ já ìyá ẹ sí òòrùn kan náà ìyá ẹ pa. Sọ̀rọ̀ gbọ́dọ̀ bí today they dey beat you for show small doctor ìyá ẹ ti bẹ́ o o sọ pé o máa ṣe o tún wá ṣe o rí ni kò sápà. Ó mọ̀ bàtẹ́ mo ti ń ṣe ìkọ̀bọ̀ ní sẹ́tà àwọn 1 million people ẹ tilẹ̀kùn yàrá yín kọ́ máa lọ gbójú wíńdò kó kàn yín wọnú yàrá yín. Ìyàwó ìwọ ló pógun o rẹ̀ máa rí ogun anyway ẹ̀jẹ̀ náà ṣẹ́ bá ti pàdé àmàjà tàbí pàdé studio àmàjà I go beat you you know say I don beat you you remember say I beat you Ogun kill you small doctor say I don beat you for Abu Ebe house na only Abu Ebe get the camera CCTV mo na house Abu Ebe na so small doctor you dey come o kó sí fún mo fẹ́ pa nílé Abu Ebe. Hola. No. Hey. Má worry. Èso lè kálẹ̀ ti Jésù o, wàká tó ṣe o. Èso lè kálẹ̀ ti Jésù o. Má sọ̀rọ̀. Wàká tó ṣe o. Agége.
Bàbá ọmọ bọ́pọ̀. Agẹ́gẹ́ sá bọ́pọ̀. Mọ́pọ̀. Olè lọ́wọ́ oníkì máa kì ẹ̀ ògún máa pààyà ẹ̀. Mọ́pọ̀. Ìbàbá ọmọ níbọn máa jalè. Ìbàbá ọmọ ọmọdé àgà. Àwọn ṣekọ́ láti bí kan síbi kan. Ọmọ ṣekọ́ fún yà ẹ̀. Fọ́nà tà ọmọ bẹ̀tà o, alẹ́ ọ̀gá mi. Kí ni máa fàájà? Wait. Gíràn láwa ò gíràn. Ojú kọ́ ni gíràn ọkọ̀ ni o. Ojú wá ni gíràn ọkọ̀ ni o. Wọ́n sáwọ́ ṣó. Wàhálà. Pararara. Wait, Agege making our ways. No. Hey. Nisuru. Hey. Nisuru. Emma, hey. Egbe. Farabalẹ̀. Egbe. Hey. Wàhálà. Ẹ̀yin lè fọwọ́ pẹ́ wẹ̀rẹ̀. Ẹ máa rí wẹ̀rẹ̀ ti dẹ́sẹ̀ bọ́ bàtà yìí. Bàtà wàhálà. Agege jọ́nà. Ọmọ Agege. Irọ́ kò lè lọ ẹfí bẹ̀lẹ̀ ìrùsá ìwò nìyẹn. Má bínú. Hey, Agege. Wait, come out. Hey, everybody come out for stage. Agege, pararara. Hey, Agege. You know say na follow. Hey, wait. Hey, Egbe. Hey. Egbe. What did they do with Egbe? I go send that for you, Egbe. Kí ló ṣe ẹ́? Tí má kí n sá tí wọ́n sì ṣó lè dá wọn mú ni. Agege kò ní dáfẹ́ni tó bá rí fi ẹ má wọ́n rí. Wàhálà ìkò fọ́ọ̀mù wàhálà ace. Irọ́ ẹni sùúrù náà. Ace ṣẹ́fẹ́ bójú mi jẹ́ tán ni. Ẹni sùúrù. Ẹni sùúrù. Agege pararara. Ẹyọ máa dúgbò ẹjọ́ tó lọ́hùn. Ẹni sùúrù. Ace ẹ wá kí ló ń ṣẹlẹ̀ 2019 ṣe bẹ́ẹ̀ ní ẹ sọ pé ó yá ìgbà tó gbọ́ wọn bẹ̀tà stage ẹ sọ pé ó yá Portable ó yá gà sọ̀lọ̀ ẹ má wọrí kò sí wèrè wọn kì í ná búrẹ́dì Agege ẹ má wọrí wọn gbà fún yín wọn mọ̀ ọ́ gbà fún yín ẹ má wọrí woro sí woro ẹ má bínú wait Agege ó yẹ kẹ́ mọ̀ pé wà hamburger hamburger. Hey, action, baby, control action. Ẹ má bínú na ẹjọ́ náà. Ẹni sùúrù máa wá ẹni sùúrù náà. IS. Wait. Ẹni sùúrù. Habib. Wá. Sorry. Hey. Ẹni sùúrù, hey. No worry. I'm coming back to baby. You can call me small doctor. Hello, my neighbor. How you doing? How you
Hey, I don't want anybody on stage again, I beg. Waiting. Anybody come up on stage first, I beg. Anybody come up on stage. Everybody. lójú ogun ṣòkòtò ẹja bọ wàhálà pàwọ́ má pààyàn ṣe yahoo má ṣe yahoo ẹ fájú ẹ má jalè Agége àwáwá sọ́mọ́pò pàwọ́ má pààyàn Agége pàwọ́ má pààyàn kí ni bá fọjá ṣàlẹ́ ẹ jẹ́ ká fowó ṣeré ṣàwọ́ èèyàn dáwó. Portable cam. ọmọ ọ̀tá tí mo ṣe mo ṣọmọ ọ̀tá tí mo fi lówó ni pàwọ́ má pààyàn Agége lórí àwáwá wàhálà. Sọmọ ọ̀tá làwa náà wèrè ni gbogbo wa ẹ̀yin la bọ́ pé wèrè. ẹ máa pa tíkẹ́ẹ̀tì mi lọ o tí kìnìún bá pa mi nígbà o ẹni tí máa rálẹ̀ máa sí débi kan mi nígbà ẹ mọ o ẹ fi bẹ́ẹ̀ náà ó máa bẹ̀ yẹn ní sùúrù wa ẹni sùúrù ó máa bẹ̀ yẹn ní sùúrù wa ṣe bẹ́ẹ̀ lẹ gbé wa débẹ̀ ẹni sùúrù náà àmọ́ ló wọlé yẹn rárá gbogbo ilé mo understand wa dọ̀bálẹ̀ ọmọ ìyá ẹ̀jẹ̀ ṣẹ́gun ló fẹ́ nìyẹn ó ti tọ́ rárá ọ̀bí ẹ̀yin lẹ́ni ilé tó bá wù ilé ilé ṣe léyìn àbí. Agége ẹni sùúrù ẹ kàn ó ti rí yẹn ní sùúrù ó ti dọ̀bálẹ̀ fún mi lánàá ẹ fílẹ̀ carry that girl comot carry am comot ẹ gbọ́mọlẹ̀ ẹjọ́ ẹ bá gbọ́mọlẹ̀ ẹjọ́ yìí gàdẹ́ ti rí ọmọ lélẹ̀ ẹ ṣe jẹ́jẹ́. I'm coming back. Agége pararara comot. Agége pararara. Agége make una no vex abeg. Agége wàhálà. Hola. Ìbà fọ́mọ Agége. Orílẹ̀ àwàwà nínú Agége gba bí má gbàgbẹ́ yẹn. Ìbà fọ́mọ àwàwà sẹ́tà àwọn tó máa ń fi áìpò wẹ̀. Sẹ́tà àwọn kìíní máa fà á já. Ṣé yahoo máa ṣe yahoo. Ìbà fọ́mọ Agége ẹ̀ ní wálẹ̀. Anybody pay for that? Hola. Agbọ́dọ̀ sẹ́tù kéèsì. Ara gbogbo wo ìyá ọlọ́nìkan ló lè. Wà ṣe bí olówó yẹn máa ṣe bí ọmọ ẹrú ṣé ìyá ọ̀rẹ́ ológo ni. Fádọ́tà ológo ni. Fátébù ológo ni ológo wọ́n pẹ̀lú ológo. Sẹ́tà àwọn dáwó. Tó bá rí mi lọ́la mo máa dáwó. Dáwó Nigeria Limited. Portable wait. Ó wàhálà àgbàwò Fádọ́tà ló fa wàhálà. Agége ló ní àwàwà. Wait. Agége pararara. Agége yàrá Agége màkà tó ń ṣe. Ìbàbá ọmọ 36 kìnìún tàràtìkà. Wàhálà. Ìbàbá ọmọ bọ́bọ̀
song now. Bọ́bọ̀. Ẹ fara balẹ̀ ẹ ká ṣeré fúnra wa. Ó ṣàmọ̀ ìṣòro kan létí Jésù. Lọ́ba ló máa ń bá dábàá sọ́kùn sọ́jà. Aráalé ẹni ló máa bà. Wàhálà. Àyìn tèmi nínú Agége ìṣòro kan létí Jésù. Nínú ogun lògo wà. Nínú ariwo lògo wà. Wotowoto de bí màálí. Ẹ̀yin lẹ fọwọ́ pé wèrè. Sọ́dọ̀ tó àgbà ó wàálẹ̀. God bless. Agége rárá. Mọ tó àbùn mọ ìyá mi. Ọmọ ìyá yín ni Portable ẹ fi bẹ̀lẹ̀ ẹ ṣáà mọ̀. Agége, I take God beg una abeg. You see, Portable. Sórí àwọn ọmọ yìí wọ́n ti gé tiwọn lọ́wọ́ gbọ́n gangan. Sórí ọ̀rọ̀ owó tó ń sọ dáwódáwọ́ àwọn yé wọn kì í ṣe dáwódáwó. Owó là wá. Àwọn lè ní sùúrù. Àwọn lè ọmọ ṣèkà má ṣe transfer ni wọn o. Owó là wá. Ṣé yahoo máa ṣe yahoo? Portable. Owó là wá. Pàwọ́ bá pààyàn. Owó là wá. DJ 1, 2, 3, go. Tell me again, I'm coming back to baby. You can call me small doctor. Hello, my neighbor. How you doing? How you feeling? No get. If you feeling no get. Hola, Oṣàdíje. Oṣàrí àgbà Usman Dọ̀tọ̀ wà ń bí. Èso olùkọ́ létí Jésù. Agége ẹ̀yin lẹ́ni mi ó yẹ pa mí. Agége na una get me ó yẹ pa mí. Agége orílẹ̀ wà. Àwa tani o mọ̀ mi jẹ bọ́pọ̀ lèmi náà tẹ́lẹ̀. Bọ́pọ̀. Látàgége wọ̀jú ṣàgà wọ̀jú ṣẹ́ bọ́pọ̀. Ó ní bá ṣe máa ń bára wa sọ̀rọ̀. Ẹ̀yin tèmi ẹ̀ wálẹ̀. Mi ò yájú sí ìbá fọmọ Agége. Ọmọ Agége lèmi náà. Ó sáńlé lèmi náà. Ọmọ ọ̀tá lèmi náà. Ọmọ àsùtá lèmi náà. Ìyá ti jèmi náà. ẹ máa bá wa wo ìkànnì Profession Entertainment PSC TV ìgbádùn yín ló jẹ wá lógún.